ó tún ti ń rúgbó bọ̀ o ẹ̀yin ọmọ Yorùbá ọ̀rọ̀ yìí tún ti ń rúgbó bọ̀ o ṣé rí ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ láàrin Aláàfin Ọ̀yọ́ àti Ọọ̀ni of Ifẹ̀ òun ló sì ń bí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí o òun ló sì ń bí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ẹ jọ̀ọ́ kí ni àkàndá ọ̀rọ̀ Awíkoko tó tún ṣe fún àwọn ọmọlẹ́yìn ọba Aláàfin Ọ̀yọ́ kí ni àkàndá ọ̀rọ̀ Awíkoko tó tún ṣe fún wọn ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin lọ́balọ́ba gbogbo ẹ̀yin lóyèlóyè ó máa tètè bẹ́tà kẹ́ ẹ tètè wá ọ̀rọ̀ kan fi ṣẹ̀dá lórí ọ̀rọ̀ yìí kó tó di nǹkan tó máa di ogun abẹ́lé bó ṣe ń bẹ̀rẹ̀ náà lélẹ́yìí o bó ṣe ń bẹ̀rẹ̀ òun náà lélẹ́yìí bí ọ̀rọ̀ pásítọ̀ Olúalọ́ bó ṣe bẹ̀rẹ̀ tó ń bèrè lọ́wọ́ ẹ̀ pé níbo ni ìyàwó ẹ̀ wà tí ó tètè dáhùn ẹ wo nǹkan tí ọ̀rọ̀ yẹn tó ń bí jáde ń sìn ẹ wo nǹkan tó ń bí jáde mo kàn sáré yà síbẹ̀ yẹn ni o ọ̀rọ̀ àkàndá ọ̀rọ̀ Awíkoko òun ni mò ń sọ̀rọ̀ lé lórí àkàndá ọ̀rọ̀ Awíkoko ní ọba Olókùta Ọ̀fọ̀kúta wọ́n ránṣẹ́ pé òun wọ́n ránṣẹ́ pé wọ́n pé kán wá kọ́fà ìfẹ́ǹtì tí wọ́n fẹ́ hàn sí Aláàfin Ọ̀yọ́ ẹ jọ̀ọ́ ṣé ẹ̀ṣẹ̀ ni kí ọba ránṣẹ́ pé èèyàn ṣé ẹ̀ṣẹ̀ ni how much more kódà kí ọba má ránṣẹ́ pé àkàndá ọ̀rọ̀ Awíkoko kí ọba má ránṣẹ́ pé tó ra wọn kan blame ẹ̀ pé kí ló lọ ṣe ń bẹ̀ kò bá ti rán àwọn ọmọ ẹ̀ lọ no iyì ló bá ń forí bíbẹ́ ṣe ìran bá kan kì í mú ẹ̀jẹ̀ ọba ló ránṣẹ́ pé official ni tó bá jẹ́ pé ó gbọ́ pé ọba fẹ́ ṣe nǹkan ló wá dìídì lọ tẹ́yìn tẹ́ tó máa ń blame bá wá ń blame ẹ̀ mo tún sì lè wò pé ẹ̀ẹ̀mejì nídàkejì máa tún fojú wípé according to the profession àkàndá ọ̀rọ̀ Awíkoko ó lẹ́tọ̀ọ́ àti lọ sí anywhere ibi tán bá ti ń host tán bá ti ń ṣe any event anywhere gẹ́gẹ́ bí iṣẹ́ tó ń ṣe àkàndá ọ̀rọ̀ Awíkoko is a journalist kò síbi tí kò lè lọ ẹ jẹ́ ká mú bẹ́ẹ̀ yẹn ká tẹ̀ gbà pé ọba ò tiẹ̀ pé kò síbi tí kò lè lọ how much more ọba ló wá dìdí pé personal invitation ọba dìdí invite ẹni pé àwọn fẹ́ host Aláàfin Ọ̀yọ́ o kó wá o àkàndá ọ̀rọ̀ Awíkoko dẹ̀ lọ wọ́n nígbà tí Aláàfin Ọ̀yọ́ dé gbogbo wọn ṣe gírígírígírí Aláàfin Ọ̀yọ́ ti dẹnu nà ok ǹjẹ́ kán jẹ́ k'Aláàfin Ọ̀yọ́ wọlé gẹ́gẹ́ bí àpọ́nlé tó dẹ̀ yẹ kí ó rí bẹ́ẹ̀ wọ́n ní b'Aláàfin ṣe wọlé tán táwọn fẹ́ wọlé tẹ̀lé Aláàfin báyìí bí àwọn ẹtọ́rẹ́ ìjà Aláàfin Ọ̀yọ́ báyìí bẹ̀rẹ̀ sí ní drag wọn nìyẹn bí eré wọ́n náà máa drag wọn débi wípé wọ́n ní gbogbo bọ́dì ló wọ́n jábẹ́ẹ̀tì wọn in fact actually náà wọ́n sọ ọ̀tọ̀ wọ́n ní wọn ọ̀nà àwọn ní bọ̀d wọ́n drag àwọn too much ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ẹ jọ̀ọ́ ṣó yẹ kó rí bẹ́ẹ̀ látàrí wípé àkàndá ọ̀rọ̀ Awíkoko ó ń sọ òótọ́ ọ̀rọ̀ láàrin Aláàfin Ọ̀yọ́ àti Ọọ̀ni of Ifẹ̀ ohun tó dá wàhálà ilẹ̀ nìyí o ṣé ní ilẹ̀ Yorùbá ká má bára wa sòótọ́ ọ̀rọ̀ mọ́ ni àbí ibi tí gbogbo èèyàn bá ti ń kọrí sí náà ni kí àwa náà máa kọrí sí ká dẹ̀ rò òótọ́ ọ̀rọ̀ lẹ̀ ká má lè sọ òótọ́ ọ̀rọ̀ ni àkàndá ọ̀rọ̀ Awíkoko sọ kódà wọn ló dé stage kan àwọn méjì kan tún ń bọ̀ wọ́n tún wá fẹ́ na àwọn ní Ògùn bí ti bàbá Ọ̀yọ́túnjí ṣe bẹ̀rẹ̀ náà lélẹ́yìí o tá a lù sí máa yẹn ọ̀dọ̀ Aláàfin Ọ̀yọ́ náà ni bàbá yìí lọ o tá a fi lù sí máa yẹn o ẹ jọ̀ọ́ tó bá yẹ pé wọ́n bá ṣe bẹ́ẹ̀ wọ́n rí àkàndá ọ̀rọ̀ Awíkoko wọ́n rí nà ní Ògùn torí ó sọ kàdúgbòkàlì pé àwọn méjì kan ń bọ̀ wọ́n fẹ́ wá nà òun ní nǹkan ni ọpẹ́lọpẹ́ àwọn DSS tó wà ń bẹ̀ tán lé wọn padà ó ní wọ́n lọ ó ní wọ́n tó padà wá again gbogbo ẹ̀ lẹ́ máa fi ti ara yín gbọ́ gbogbo ẹ̀ lẹ́ máa fi ti ara yín gbọ́ ẹ jọ̀ọ́ kí ló ń ṣe àwọn ọmọ Yorùbá kí ló ń ṣe wá ní ilẹ̀ Yorùbá ṣé ẹ ti rí pé àwa là ń ṣera wa ṣé ẹ ti rí pé àwa là ń ṣera wa tó mo á fẹ́ sọ fún yín báyìí sí pé ǹjẹ́ awọ́t láti gba Yorùbá nation báyìí ṣé awọ́t yẹ no mo fẹ́ kẹ́ tó dáhùn ìbéèrè yẹn mo fẹ́ kẹ́ ronú jinlẹ̀ dáadáa pẹ̀lú nǹkan tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá as at now
báwùsá ṣe ń ṣe tiwọn bí àwọn agbénipa ṣe ń ṣe tiwọn táàrí nǹkan kan ṣe sí àwọn ọba ń ṣe tiwọn àárín nǹkan kan ṣe sí àwọn ọlọ́pàá ń ṣe tiwọn àárín nǹkan kan ṣe sí olórí ìlú ń ṣe tiwọn àárín nǹkan kan ṣe sí. ẹ jọ ṣáwọ́ ọ̀tí ẹni tó ń gba Yorùbá nation báyìí tá a bá gba Yorùbá nation náà tán báwo ṣé bá a ṣe fẹ́ máa treat ara wa náà lélẹ́yìí bá a ṣe fẹ́ máa treat ara náà lélẹ́yìí àwọn pásítọ̀ náà ń ṣe ti tiwọn àárín nǹkan kan ṣe sí àwọn àfáà náà ń ṣe ti tiwọn àárín nǹkan kan ṣe sí oníkálukú kọ́ wà ń ṣe tiẹ̀ nílẹ̀ Yorùbá adẹ̀lá fẹ́ gba Yorùbá nation ẹ jọ gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ bú mi ẹ lè bú mi o but kẹ́ ẹ tó bú mi ẹ jókòó dáadáa ẹ ronú sí ọ̀rọ̀ pé ṣé bí ilẹ̀ Yorùbá ṣe ń lọ yìí ṣé bó ṣe yẹ kó máa lọ náà lélẹ́yìí tẹ́nìkan bá ti sòótọ́ ọ̀rọ̀ ó ti di ọ̀tá àwọn kan instead kẹ́ ẹ wo nǹkan tẹ́ni yẹn sọ pé ẹ jọ ṣé nǹkan tẹ́ni yìí sọ yìí ẹ jẹ́ ká ṣèwádìí ẹ̀ ṣé bẹ́ẹ̀ ló ṣe rí àbí bẹ́ẹ̀ kọ́ now ká dúpẹ́ lọ́wọ́ pé àwọn DSS wà ń bẹ̀ yẹn tí wọ́n fi rí Àkàndọ̀rọ̀ Àwíkòkò ṣe ní nǹkankan if not so bóyá bàbá sọ wípé justice for Àkàndọ̀rọ̀ Àwíkòkò tí mo dẹ̀ gbàládùá fún yín ẹ̀gbọ́n mi ọ̀gá mi irú ò ní ṣẹlẹ̀ sí yín kò ní ṣẹlẹ̀ sọmọ yín kò ní ṣẹlẹ̀ sẹ́bí yín kò ní ṣẹlẹ̀ sí ìkọ̀kan nínú àwọn èèyàn yín lágbára Èdùmàrè a ò ní dúró ìṣẹ́jú kan fún anybody nínú yín lágbára Èdùmàrè àfọyín agbó kó tó wọ̀ anybody ò ní rí yín gbéṣe lágbára Èdùmàrè torí pé kí ni àwa rí pé òótọ́ ọ̀rọ̀ lẹ́ ń sọ àwọn kan ní ẹ̀ ń bú Aláàfin Ọ̀yọ́ èmi ò rí bí tẹ́ ẹ ti bú Aláàfin Ọ̀yọ́ o bí kò ṣe wípé àlàyé ọ̀rọ̀ lẹ́ ń ṣe àlàyé ọ̀rọ̀ ni wọ́n yí sí èébú gbogbo tó wò mí ẹ wá gbọ́rọ̀ lẹ́nu Àkàndọ̀rọ̀ Àwíkòkò fún ara wọn ní nǹkan tí ojú wọn rí nígbà tí wọ́n lọ sí ààfin bàbá wa Olókùta of Òkúta tó invite wọn níbi tó di host Aláàfin Ọ̀yọ́ ẹ wá gbọ́ nǹkan tójú wọn rí. fóònù méjì tí mo mú dání then router tí mo gbé mọ́yà because gbogbo bó ṣe ń drag mi yẹn gbogbo ẹ̀ ló jábọ́. ṣẹ́gbọ́ báyìí náà ni live tí mo ṣe ló end. ṣẹ́gbọ́. so láti dá àwọn èèyàn tí wọ́n béèrè wípé kí ni mo lọ sí ń bẹ̀ lo and behold I was invited. ṣẹ́gbọ́. by His Royal Majesty Ọba Adékúnlé Oyèlódé Makama Tẹ́gbọ́sùn the third. Olówó Òkúta is my father and will always be my father. Sàṣàlẹ̀ nǹkan tí wọ́n ń ṣe ní Òkúta tí mi ò kí ń sábà sí ń bẹ̀. Àbí? Baba will always invite me. àbí ṣẹ́gbọ́ ká tó tẹ̀síwájú ṣe ti gbọ́ pé wọ́n invite àwọn ni kò ṣe pé bóyá àwọn tẹ̀ tó wá dìdí ṣe àyànjú hàn so torí àwọn kan blame pé why tí wọ́n ṣe lọ kí ni wọ́n lọ ṣe ń bẹ̀ okay why tó tẹ̀ ṣe rán àwọn ọmọ ẹ lọ ṣé kán wá fojú tẹ́ńbẹ́lú ọba ni ṣé kán fojú commonize ọba ni ẹgbọ́n tó ní Olókùta of Òkúta bí bàbá ló jẹ́ sáwọn kò sí nǹkan tó máa ń ṣe táwọn òkè máa ń débẹ̀ ẹ̀yà máa gbọ́ lọ. Lo and behold, I was invited by His Royal Majesty Ọba Adékúnlé Oyèlódé Makama Tẹ́gbọ́sùn the third. Olówó Òkúta is my father and will always be my father. Sàṣàlẹ̀ nǹkan tí wọ́n ń ṣe ní Òkúta tí mi ò kí ń sábà sí ń bẹ̀. Baba will always invite me. Baba máa ń pè mí wọ́n bá fẹ́ ṣe nǹkan. Àwọn kan sọ pé bóyá mi mọ̀ pé Aláàfin ń bọ̀ àlẹ́ ìsìnkú àti mo ti kọ́ Aláàfin ń bọ̀ yẹn ó yẹ kí n kúrò ń bẹ̀. ṣẹ́gbọ́ Àní ìdí ọ̀sìn ilé. ṣé ẹ kó rí bẹ́ẹ̀. Ìjà yọkù mẹ́rin lẹ́nu. So bí ṣé mi mọ̀ pé Aláàfin ń bọ̀ ni ìgbà tí mo ti wá mọ̀ pé Aláàfin ń bọ̀ yẹn ó yẹ kí n kúrò ń bẹ̀. Wá tí mo ṣe máa kúrò ń bẹ̀ báwo la ṣe ń ronú? Kí ni mission mi gangan fáwọn nǹkan tí mo ṣe? Lérò àwọn èèyàn kan ó kàn dédé sọ̀rọ̀ ni. Lérò àwọn èèyàn kan ó kàn dédé sọ̀tàn ni. Ọ̀pẹ̀ láwọn ọ̀jọ̀gbọ́n wọn mọ̀ pé kankan ló ṣàtọ́kọ̀ fún kankan. of course. Gbogbo náà nínú kan yẹ̀wò kẹ́ nínú bí gbogbo ẹ̀ ló dá gbogbo ẹ̀ lẹ̀. Jíjáde tó jáde ló prompt gbogbo wa tá a jáde sọ̀rọ̀. Bàbá wọn ti dé báyìí o kí ọ̀dọ́ ọmọbìnrin lórí ọlọ́ba mọ́ wá ìsọ́tìn. ayé máa yí. Kò sẹ́ni láfẹ́ orúkọ tí ó lè bọ́ ọmọ jẹ́ lóòótọ́. Nígbà tá a lè fẹ́ bẹ̀rẹ̀ rẹ̀ mo sọ o. Òkùnkù báyìí láàrin fàdí tí o mọ́ràn o. Mo ní ní tẹ́ fẹ́ bẹ̀rẹ̀ yìí ọjà tẹ́ fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ ìlú náà tán. alẹ́ yín o. Mo ní because a ka ẹrú o inú ẹrú sì bàjẹ́ o. Àwọn tó ń tẹ̀lé mi máa fi mo sọ bẹ́ẹ̀ láti bẹ̀rẹ̀. Mo tó ní bá bẹ̀rẹ̀ sí ní tẹ̀sẹ̀ bọ́. Wọ́n ní mo bú bàbá wa Aláàfin Ọ̀wọ́ Adé. Ẹ bá mi trace gbogbo
lọ́wọ́ Adélọ́yọ̀ làwọn fẹ́ ọmọ bíbí Láwà ní Agogo Ìjà ní Ìrẹ̀jẹ̀ ní fẹ́gbẹ́wò ẹ̀yìn Ọ̀yọ́ Mèsì Ládìgbòlùkọ́ ọwọ́ Adélùkàwó where were you then yìí dẹ́ sọ̀rọ̀ nbọ̀lẹ̀ wà gbà náà kìlẹ̀ sọ́gbà náà kìlẹ̀ sí gbà náà ó túmọ̀ sí pé mo rí ní ogun nítòkójú ogun yá àlọ́ kan kábíyèsí mo kórìíra wọn àmúfi alálẹ̀ ìbúra dàtí mi ò kórìíra Aláàfin láti bí síbẹ̀ yẹn kábíyèsí we love you expectation wa ni o big ni o meet up because expectation wa ni pé person fẹsẹ̀ lílẹ̀ gbà ọ̀ nílò ẹ̀kẹ́ embrace àìwárí yẹn ló jẹ́ ká àárín àti sí nǹkan tẹ̀ ń ṣe ni kò sí gbàgbé rárá kò síbi tí mo sọ pé báyìí ló ṣe ní fàlàfin àbáyìí ló ṣe ní fàlàfin ẹ̀ tó bá rí bẹ̀ kó ń tọ̀ òun jáde so oríṣiríṣi ọ̀rọ̀ kábíyèsí sọ bẹ́ẹ̀ lánàá but Yorùbá ní ẹ̀ tó bá dúró ọ̀tẹ̀rù ẹ jẹ́ ká gbà wípé wọn bá ti fi tán náà ló mú àwọn tó fẹ́ sí kéta àwọn tó fẹ́ sọ̀rọ̀ àwọn tó fẹ́ kiri ọ̀rọ̀ àwọn tó fẹ́ make comment wọn bá tán máa lù ń bẹ̀ ni wọ́n mú wọn ti wá gbàgbé pé ara òkè tó sí dáwọ́ yọ̀bọ̀ torí pé rẹ̀ sí ló lárí sísá náà ọ̀bọ̀ lólókìtì kó tó bá kan òkú ti dẹ̀gbẹ̀lẹ́gbẹ̀ òkú sàlẹ̀ dòbí lẹ́rọ̀ ó bá kan tọ́ yariwo mọ́ gbalẹ̀ gbogbo òkìkí àti kan gbogbo àdúgbò so ẹ jẹ́ wọn bẹ̀rẹ̀ ní ṣiṣẹ́ tẹ̀lé ó sì jẹ́ gan ẹ tó gbé mi àwọn èèyàn sì gbé mi náà ẹ mọ́ gbé mi ẹ̀jọ̀ ẹ má ti gbé mi ẹ má gbé mi tó dẹ̀ ló jẹ́ mi sí life mo fẹ́ kẹ́yìn ọ̀dà ẹlẹ́bi lójú gbogbo ayé tí bá jẹ́ mi tó jẹ́ mi sí life yẹn now lórí ìbéèrè táwọn yẹn kọ́kọ́ béèrè pé kí ni mo lọ sí ń bẹ̀ bí mo wá lọ yẹ kí n ọ̀nà irú ìgbé bẹ́ẹ̀ sọ́rí o bí bàbá mi olóòkú sábà tó pè mí lọ́la máa tó jẹ́ wọn o he has been my father for so long. ó ṣe kó rí nìyẹn. he has been there for me for so long. ọ̀tọ̀ ní iṣẹ́ tí mo fẹ́ ṣe lánàá ọ̀tọ̀ ní tí mo lọ lánàá. àwọn bàbá kọ́ ni he always call me Àbẹ̀fíọ̀rọ̀. hello Àbẹ̀fíọ̀rọ̀ báwo ni mo ní kí n sọ wọn kọ́ fẹ́ ni mo fẹ́ host Aláàfin lọ́la yóò dẹ̀ wù mí kọ́ wà mẹ́ láti sáwọn náà. ṣe ti gbọ́. wúyà wà máa tálẹ̀ mi. so kábíyèsí wa pè mí báwọn fẹ́ kí n wà ń bẹ̀ mi ò lè rólẹ̀ méjì because mi nígbà tí mo fẹ́ bá Aláàfin jà mi ò rí lọ́kàrà pé mo bá Aláàfin jà. of course. mi ò expect bá Aláàfin bá mi jà mi ò expect bẹ́ẹ̀ nìkan máa káàkiri mi bẹ̀ mo expect bí ẹ tí ó mú mi lójú olówó kúta ọ̀tọ̀ owó múra but unfortunately bàbá ti wọlé gẹ́gẹ́ bí tó gbàlejò Aláàfin ti tẹ̀lé wọn kí wọn wọlé ni wọ́n drag mi padà now kó tó dé stage yẹn sá. ẹ̀kọ́ yóò sẹ́dá tó bá tí kò tí fìdí jókòó tí má sọ pé bá tí kò tí fìdí jókòó kó sọ tó bá fìdí jókòó ni sọ́ọ́ ti fìdí jókòó tí gbogbo àwọn ṣẹlẹ̀ ẹ̀mí ṣẹlẹ̀ so now Aláàfin tell many people ọmọ Ọ̀yọ́ ni mí ọmọ Ọ̀yọ́ ni mí Ọ̀yọ́ ni mí Ọ̀yọ́ ni mí Ọ̀yọ́ ni mí mi tẹ́ bá rí ẹ̀ táìsì lọ kọ̀ọ̀kan mi wẹ̀jẹ̀ ọ̀nà míyàn ní bẹ́ẹ̀ lára ìpadàbọ̀ ọ̀nà míyàn ní mi nígbà tí mo máa ń sọ pé nígbà tọ́rọ̀ wá dọ̀rọ̀ pé oṣù làwọn kan Yorùbá làwọn kan I tried to change it mo ní padàbọ̀ ọ̀nà míyàn ọmọ orí pé tí mo jọ nìyẹn kì í ṣe pé bóyá mo kàn déédéé wá wúkọ́ pík ní tí mo jọ nìyẹn àpárá ni so kí n má fagùn rárá kí n má lù àmì fagùn àwọn tí wọ́n àtàkì mi àkọ́kọ́ ẹ̀tọ́ wọn ò sí bẹ́ẹ̀ rárá I'm not sorry to say because mi ní kéésì pẹ̀lẹ́ nìkan kan bẹ́ẹ̀ individually I didn't attack anybody I'm not abuse anybody individually kò sẹ́ni tí mo mọ̀ nínú wọn tí mo sọ kórìí ẹ̀ ògbé orí ẹ̀ dàrú orí ẹ̀ bàjẹ́ gbàdúgbò jìrù wá kò sí nǹkan tó ṣẹlẹ̀ láàrin wa ọba òkè mọ̀ ọkùnrin if you have any case against me go to the court of law legally anybody ò ní grace àti anybody ò ní agbára láti attack mi so àwọn táwọn attack mi yẹn wọ́n jẹ́ kí n gbàgbọ́ wípé whatever tá a bá sọ lórí arúgbó falẹ̀ ní yóò bá bọ́ ọba Ọ̀yọ́ tó jí nígbẹ́ àmọ́ nǹkan tó ṣẹlẹ̀ ń bẹ̀ bóyá òótọ́ ni bóyá rọ ni ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí lánàá jẹ́ kí n gbà pé lóòótọ́ ni wọ́n attack arúgbó falẹ̀ because ajẹ́ kó yé mi ń bẹ̀ pé tí ìbá ṣe kó púpọ̀ ń bẹ̀ tí ìbá ṣe bá wọn yàn pọ̀ ń bẹ̀ ìkan náà fìjìlá tó bá láàfin wa ló sọ yẹn ó túmọ̀ sí pé tí o bá ṣe kójú pọ̀ bẹ́ẹ̀ yóò yé mi mọ́ wọ́n ń kọ́ mi báwọn lọ mú bẹ́ẹ̀ sí wa wà lọ mú bẹ́ẹ̀ sí wa wọ́n kọ́ mi tó jẹ́sẹ̀ pé bí bẹ́ẹ̀ tí mi ṣe strong tó ní orí ẹ̀já kúrò kí lẹ̀ ló dé tó fi rí bẹ́ẹ̀ ọba kan nínú àwọn tó tẹ̀lé àlàfo wa ló fà á wọ́n ti rojọ́ bọ̀ pé wọ́n gbọ́dọ̀ jẹ́ kí n wọlé wọ́n jẹ́ kó wọlé o ó gbọ́dọ̀ wọlé o I was like kí mo ṣe tí mo rà lọ́wọ́ nígbà mi gbọ́dọ̀ wọlé wọlé orí bẹ́ẹ̀ ti mi jára nù níbi tó ti ń rà mí so wọ́n wọ́ mi mo rí bẹ́ẹ̀ rí kékeré mẹ́ but like I said mi ò owe any one of them any excuse because tẹ́ bá wẹ̀yìn tẹ́ wọ́n wájú ọ̀rọ̀ yìí dáadáa mo fẹ́ kẹ́ ẹ mú ẹ̀mí fún mi bí kàbárò jẹ́ ìkàbọ̀ ni yóò dá sí mi mo dọ́rọ̀ ilẹ̀ nígbà tó rọ̀ ìbẹ̀rẹ̀ ìgbà wo ni mo kó ǹjẹ́ mo kó bàbá wa láàfin ní tí mo rí Ọ̀yọ́ ni mo sọ kì í ṣe ikú ntọ́sẹ̀lẹ̀ ní Ìbàdàn sójú gbogbo wa kì í ṣe ikú ntọ́sẹ̀lẹ̀ ní Sókótó everybody lórí èmi nìkan kọ́ ni mo reflect lórí
Can you imagine? ẹ̀yin náà ń gbọ́ díẹ̀ nínú àwọn nǹkan tá à ń sọ nínú àwọn nǹkan tó ń bá mi drag so gbogbo nǹkan mi wọ́n jẹ́ kí n rí kankan mú bẹ́ẹ̀ ọpẹ́lọpẹ́ tó bá mi sàwọn fóònù mi lẹ̀ so wọ́n mú mi lọ sí yàrá àwọn security very very unfortunate mi ò bóyá DSS bọ̀ bóyá CSO Aláàfin Yínká guy yìí wà very very intelligent olórí wọn padà pé nínú nǹkan fi mílẹ̀ fóun and he said and I quote kò sẹ́ni tó yẹ kó ra fúrọ́ fáànù yín ó sì gbàgbọ́ fẹ́ sí pẹ̀lú yín o I just want to have some words with you ó ní kí n dókò wọ́n ní kí n máa tẹ̀lé ẹ̀sì okay I didn't say anything báwo ló kó sáwọn ilé wọn ò rí mi wọ́n wọlé wọn ò rí mi ní wọ́n á lọ sí ẹ̀sùn tí wọ́n gbé àwọn kókó ó bá wọn wà ìyẹn wá gbọ́ pé mo wà nílé security àwọn mi sì nílé security tí mo wà làwọn méjì ti fẹ́ rọ̀ṣì wọ́n fẹ́ gbà mí ní nǹkan ṣe ti gbọ́ àwọn security olówó kúta sọ pé kan padà wọ́n tó fẹ́ wá mo nígbàgbọ́ pé ìkan náà security yẹn fọkàn létí nù wọn gbàgbé kẹ́ padà sẹ́ ìyẹn túmọ̀ sí pé bẹ́ẹ̀ bá ṣe èèyàn léṣe kò ní jẹ́ ní domain tiwa because anybody tó wà níbi ọ̀run wà ní wọ́n wà kò dẹ̀ sí bá ṣe pé ajá tàbí pé kò sí nǹkan tó ṣẹlẹ̀ táwọn ìdárúkọ lówó kúta. bẹ́ẹ̀ni. ká ní mo yọjú náà lọ síbẹ̀ nísìnyí that would have been another thing entirely. ìwà náà o bóyá ó tún ti di ìwọ̀ pé ibi tálàfin bá ti wà ọmọ ìlú yẹn ò gbọdọ̀ síbẹ̀ lóòótọ́ lójú mi hàn lóòótọ́ làwọn yẹn dàbí mọ́ wọ́n ṣe ń bọ́lẹ̀ àgógó ọ̀bọ̀ kan ti wà bẹ́ẹ̀ ó náà jọ máa àgùrè mo kọ́kọ́ ń sọ̀rọ̀ nǹkan kẹ́lẹ́ sọ̀rọ̀ nǹkan tó ní kọ́ọ̀dù ẹ̀ o nǹkan tó ní kọ́ọ̀dù ẹ̀ kẹ́tọ́ lọ́ máa sọ jágọ̀ so lẹ́tà ló wà padà bá mi pé ṣé mo máa mo ní mi ò mọ̀ oníjọ́ tẹ wáṣàkùrè jọ tí mo wá sí family house wọn tí wọ́n á gbà kan lé wọn tán mo mi yí lépo ojú olórí lágbájá rẹ̀ ojú olórí tàmílélẹ̀ wọ́n wá mọ̀ bẹ́ẹ̀ ó ní ẹ̀ àdéjọ bẹ̀rẹ̀ sọ́ọ̀bù ènìyàn látàwájọ bẹ̀rẹ̀ sọ́ọ̀bù kí mo ṣe kí lẹ́sẹ̀ tí mo ṣe kí lẹ́yìn tí mo fi wà láti kán lọ fáńdò mi kí lẹ́yìn tí mo fi wà láti kán lọ mi kí lẹ́sẹ̀ tí mo ṣe so kò sẹ́ tó lè confess mi pé wọn ò lu bàbá ọba Arúfálì ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí ó ti jẹ́ wọ́n yé mi pé lóòótọ́ kẹ́ni kankan máa ṣe bẹ́ẹ̀ láti jẹ́rìí ilé tó ṣẹlẹ̀ sí mi jẹ́ kí n mọ̀ pé lóòótọ́ náà lu bàbá ọba ìwọ́n tó ti drag mi lánàá pẹ̀lú mo yẹ try láti struggle a bit wọ́n ti drag mi yẹn wọ́n bá drag àgbàlagbà bẹ́ẹ̀ kò jẹ́ òun la gbogbo wíìsì ló ṣe lómi dìsín so yẹ jẹ́ kí n gbà wípé àwọn tó ń tẹ̀lé bàbá wa Aláàfin Ọ̀wádìí hooligans ni wọ́n tout ni wọ́n ruffians ni wọ́n tọ́ọ̀kì ni wọ́n kò ládàgbé mi tó bá ṣẹlẹ̀ sọ́dọ̀ mi ti mi ò sí bẹ́ẹ̀ that would be another thing entirely ní tó ṣẹlẹ̀ sí mi mo fi ń judge mo fi ń sọ̀rọ̀ and that is 100% reality you know me very well mi ò ní fi kún mo lè má rántí tán mi ò ní dánú mọ́ rárá ariwo táwọn yẹn ti bọ̀dọ̀ àtọ́kùnrin àtọ́kùnrin wọn ẹ̀rọ ojú ẹ̀rí kẹ́kẹ́ kan ló ń kó bá wa ọ̀nà wo ni mo fi kó bá. Yorùbá. so nígbà tí bàbá bá gbé wọn tọ́ọ̀kì àwa tó ń try láti control bàbá bí àná òkè wọn ti sọ bẹ́ẹ̀ ìṣẹ̀lẹ̀ wa jẹ́ kó yé mi pé lóòótọ́ àti lódodo Aláàfin Ọ̀wádìí ni máma wípé wọn lu bàbá ọba ìsàlẹ̀ ìbò ìṣẹ̀lẹ̀ sí mi náà ló ìṣẹ̀lẹ̀ iṣẹ́ tí wọn ò ná wọn ni wọ́n ń jẹ́ 100%. Bàbá doesn't pay attention to anything wọ́n ṣẹ̀ṣẹ̀ di wọn wọlé lọ ni ẹ mọ̀ téèyàn lábẹ́ ẹ bá dé oníròyìn àmà rọ́gìrì gbogbo wa rọ́gìrì wọ́n fẹ́ drag mi lẹ́nu gate wọ́n dá ọwọ́ kúrò so wọn láti sáré pé kí wọn lè ráyè wọlé but táyà yẹn láláfi dẹ́nu ọ̀nà gbogbo aláti ní sùúrù kí bàbá wọlé káwọn tó wọlé so from there ni wọ́n bẹ̀rẹ̀ sí ní drag mi dúró bẹ́ẹ̀ wá ṣe kíní kan I was like kí ló ṣàwọn ẹni kábíyèsí yẹn ní kí n sọ fún mi lẹ̀ fún wọn wọ́n padà bẹ̀mí lẹ́ta ó lè sọ pé kó tán nù mí kò lè tán nù mí ẹ lè gbaṣọ lára mi ní gbangba kí wàá fi bò mí kọ̀rọ̀ it doesn't work like that so wọ́n lọ sí nǹkan bá ṣẹlẹ̀ sí mi sí kí n fọwọ́ lè máa sọ àwọn tó bẹ́ẹ̀ náà ní nǹkan náà bá rí mi náà ní nǹkan ní kọ̀rọ̀ bẹ́ẹ̀ tí ó sẹ́ tó lè gbìjà mí bẹ́ẹ̀ I have nobody there. ó parí nìyẹn. my crew was busy doing their job. ọ̀pọ̀lọpọ̀ ìkànnì wọn tó wẹ̀yìn ló kọ́kọ́ lọ drop kámẹ́rà sínú ilé ló wá bá mi ló jẹ́ kọ́mọ̀ kí bẹ́ẹ̀ mọ̀ wá. lẹ́la sùn ni wọ́n gbé olóògbé mi sínú mọ́tò lánàá yẹn wọ́n wà lọ kò sẹ́ni tó máa. kò sẹ́ni tó máa mọ̀. ọ̀nà ọ̀bẹ sì náà sọ pé bá gbogbo lọ wọ́n wọ olóògbé mi tì náà ni. àwọn sọ́jà wà bẹ́ẹ̀ wọ́n bẹ̀ ní kankan dá sí wọ́n jókòó sí wọn ní kí ẹ bá fi lọ sọ́jà ò ní dá sí. ilẹ̀ ní bọ́ọ̀lù mi fún àti ilé àlọ́ mi fún DSS ní wọn gbọ́dọ̀ jẹ́ kí n wọlé anything mo lè lọ síbẹ̀ naturally kan máa pè mí as a press man àwọn òṣìṣẹ́ gbọ́dọ̀ pè mí. ó lẹ́tọ̀ àti lọ. pé mo níjà pẹ̀lú ọba Ọ̀wádìí we love him so much I love him so mi ò expect bóyá kẹ́nìbọ̀dì ó lè fọwọ́ kàn mí on anything mi ò rò bóyá kẹ́nìbọ̀dì ó lè fọwọ́ kàn mí bí sọ̀rọ̀ kí ló dé bí ni mo ṣe ẹsẹ̀ ó ní mo ṣe tí mi nìkan mo sọ̀tàn ní mi nìkan kọ́ mo sọ̀tàn náà wáyé tó wáyé jẹ́ tọ̀dọ̀ mi ló ń ká òjò lára ó sún mi o.
bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni tí nǹkan bá ṣe mí lánàá kí ni yóò ṣẹlẹ̀ a máa dára sọ Ọlọ́run ẹ máa ṣe justice for Awikonko àbí lórí pé Aláàfin bọ̀ bí kan mọ́ lọ ṣé wàá sọ pé mo jẹ̀bi ni tí mi sọ ọmọ káàrọ̀ òjìrì mọ́ ni àbí kò ìṣẹ̀tọ́ mi láti lọ bẹ̀ láti lọ kí kábíyèsí káàbọ̀ nígbà kábíyèsí ọgbà ìyàwó mi náà lè fowó rán wọn sí ọkàn kí wọ́n fi jíṣẹ́. So now ẹ wá wò ó ọba kí wọn mọ nǹkan kan tó ṣẹlẹ̀ ta olóògùn tó sì mọ nǹkan kan tó ṣẹlẹ̀ ta àti kí apá ti yé nínú gbàkọ́. Hello. Hello. Yorùbá orí program wa o. Ọlọ́run ló máa ṣàánú wa. Wọ́n drag mi wọ́n wọ́ mi. Ok bẹ́ẹ̀ni ok orí ok ṣé tí bá ti parí ẹ̀jẹ̀ mi orí program wa ọ̀nà mi mi ò lè parọ́ ọ̀gá tó ṣẹlẹ̀ wọ́n nà mí DSS ò jẹ́ kán nà mí wọ́n múra láti nà mí. No. Try to make it thorough second. God bless you, Baba. God bless you. But okay, Queen TV, God bless you, ma. One na mi. Wọ́n fẹ́ nà mí, àwọn security ò jẹ́ kán nà mí. Àwọn náà lè fọkàn balẹ̀ pé ìgbà tí security, àwọn tó fẹ́ wá lù mí nìkan yẹn, àwọn méjì. Ṣé ti gbọ́? Àwọn yẹn sáré bọ̀ young guy làwọn méjèèjì. Àwọn security ló dáhùn padà tí wọ́n ní ìfẹ́ àdídí. Àdúpẹ́. Kẹ́bà ìfara sẹ́yìn lè fẹ́ wá ṣe. Wọ́n tó padà wáyé kejì ni mo fi observe pé ìgbà tí wọ́n gbà kan lè sínú wọn. Now, kí ni ìgbà tó sọ pé fẹ́ clear? Nígbà tí màá lábàdà sí pé mi sì máa sọ ọ̀gá tó ṣẹlẹ̀ nínú ilé o. That's another thing entirely. Máa sọ ọ̀gá tó ṣẹlẹ̀ nínú ilé o. Àti táwọn èèyàn ń gbé káàkiri. And again, àwọn tó ń sọ̀rọ̀ wọn ò píkì bí tí àti interview bàbá Aláàfin o. Wọn ò píkì bẹ́ẹ̀ o. Mi tí mo ti bèrè tẹ́mi náà ti bèrè question lọ́wọ́ bàbá. Wọ́n dẹ̀ dá mi lóhùn, wọn ò píkì bẹ́ẹ̀ o. Ibi tí bàbá ti ń lọ, wọ́n ti pè mí. Ìyún bàbá wa Aláàfin bàbá wa dé Awikonko. Ó ti tán bẹ́ẹ̀ o. Ó sì ti tàbí. Mo dẹ̀ ní kò sọ̀rọ̀ wọn kábíyèsí. Now, you disappointed a lot of people yesterday. You should have sent your boys. No, ojú àwọn làwọn fi gbọ́ bẹ́ẹ̀. God bless you, bàbá. Mo mọ̀ pé concern mi lẹ́ni, ojú àwọn làwọn fi gbọ́ bẹ́ẹ̀. So gbogbo nǹkan máa ń rìn fún àwọn àdí kan. Mi ní láti sáfẹ́ nìkan kan náà. No, ibi tó bá ní làbọ̀ ọmọkùnrin o. Ìṣẹ̀lẹ̀ tó wáyé wà coincident. Ẹ jẹ́ ká gbà wípé Aláàfin wáyé máa ṣàtúnṣe. Òye tó yé mi ni pé bàbá ò mọ̀, bàbá ọ̀dẹ̀ ní kankan ṣẹ́. Yes, I can say that categorically. Bàbá Aláàfin ò mọ̀ wípé ẹnì kankan lọ fáńdù mi, bàbá ẹ̀sẹ̀ ń gbọ́ later ni. He wasn't aware. Olówó kúta wasn't aware. So now, okay, now I can say plus 234 915 147 9599 915 0910 plus 234 915 147 9599. Now, kí n tó délé mo ti ń wá báwọn kan sọ wípé olówó kúta fẹ́ set me up tàbí olówó kúta set me up. Ṣẹ̀rí gbogbo ẹ̀yin sẹ́ gbé ọ̀rọ̀ yẹn. Either positive or negative ẹ̀ ní mo ṣe ẹ̀ ní má bànújẹ́. Mi nígbà tí mo fẹ́ bẹ́ẹ̀ ní kọ̀ọ̀kan jà. Ṣùgbọ́n kálukú yẹn ti bá ti rí fídíò ẹ̀ mo máa analyse ẹ̀ kọ̀ọ̀kan fún yín. Adé fún kálukú lẹ́sìn lọ́jọ́ mọ́. Ṣùgbọ́n mi ò lé ewu tí mo fẹ́ bóyá mi ò lé ewu tí mo fẹ́ sẹ́fẹ́ anybody. Ní mo pẹ̀lú tó dá sọ̀rọ̀ yìí látàná tí wọ́n sọ̀rọ̀. Because ayé ní sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ yẹn sọ. You don't know what really happened. You don't see the picture. You don't know anything. Fídíò kan náà wà á ti ń tán gbé káàkiri ní sẹ́ pé Aláàfin Awikonko àti Laji Abbas àfọ́tò pẹ̀lú Aláàfin. Is there any offense in that? Sọ́fẹ̀sì wà ní ilé yẹn ni. God bless you from South Africa. God bless you, sir. So sọ́fẹ̀sì wà bẹ́ẹ̀ ni. Nígbà tí ìbá Aláàfin jà, mo sì máa bá Aláàfin jà. Ọmọ òbí bá bàbá jà o. Ọmọ lè gbé bàbá sákèsì. Kò síbi tí mo ti wá Aláàfin. Ẹ tó bá rí bẹ́ẹ̀, ó tọ̀ mú jáde fún mi. Sọ ọmọ lè gbé bàbá ẹ̀ sákèsì. Báyìí, ẹ ṣe wo bí? Àkíyèsí lásán ní mo bá Aláàfin sí. Lórí ìkàtà dẹ̀ sọ. Àti dẹ́sẹ̀ létà o. Ẹ má gbàgbé o. Ní tí mo sọ ni pé ọ̀nì ni mí. Ojú máa ń tì mí kí n tó gé nǹkan jẹ. Tí n bá gé jẹ tó ojú máa ń tì mí kí n tó pọ̀ kalẹ̀. Àpárí ìtàn tí mo gbé dání sá. Ìṣẹ̀lẹ̀ yìí, ó jẹ́ ìṣẹ̀lẹ̀ tó ṣe yàn káyìífì. Bẹ́ẹ̀ni. Ṣé o pé gbogbo ara ń sọ báyìí nígbà tí bàbá ń falẹ̀ ìṣẹ̀lẹ̀ tání rọ́ọ̀nì wọn àfọwọ́ kan sábàbí ni kojogate wọn àfi ìṣẹ̀lẹ̀ yìí ti báyìí. Ó fi kí o. Ẹgbẹ́ ọmọ ẹjọ́ tí àwọn tó ń tẹ̀lé bàbá wa Aláàfin ọ̀dọ́ ti sọ̀rọ̀ àwọn jíjà àdúgbò lórí yẹn dáadáa ní bàbá yẹn. Bàbá yóò dẹ̀rẹ̀ ẹnikẹ́ni nínú wọn ní iṣẹ́ tí wọ́n ń jẹ́. Wọ́n dẹ̀rẹ̀ kó yẹ kí àwọn tó ń tẹ̀lé bàbá wa Aláàfin Ọ̀yọ́ kí wọ́n ṣe àwòkọ́ sí àwọn tó ń tẹ̀lé bàbá wa ní ìtì. Ẹgbẹ́ àwọn yẹn sì wà well organized, well decent, very decent. Tẹ́wé kò síbi tí wọ́n tẹ̀lé bàbá wa Ọ̀yọ́sàwọ̀. Ṣùgbọ́n àgbàtà yìí máa sọ ayé di abẹ́sẹ̀ kúkú òjò kí ẹ̀ ń gbọ́ àwọn èèyàn kiri. Ṣé ìròyìn ìṣẹ̀fẹ́ tẹ̀lé bàbá gan lọ sí Òṣogbo Ògùn? Ṣé ìròyìn ìlú yẹn fẹ́ pèsè nígbà àwọn tó ń tẹ̀lé bàbá wa Aláàfin Ọ̀yọ́? Àwọn tí ẹ gbọ́dọ̀ mú wọn lókè kú. Àwọn fẹ́ pe gbogbo àwọn èèyàn ńláńlá àwọn tó yà yéyé tí wọ́n sọ bàbá kábíyèsí nílùú Ọ̀yọ́ pé kí wọ́n rọ bàbá kí bàbá kọ́ṣọ̀n àwọn tó ṣiṣẹ́ yìí tí wọ́n lu àwọn
bẹ́ẹ̀ni. ìjọ yìí tó bẹ̀rẹ̀ nílẹ̀ Yorùbá bẹ́ẹ̀ ni kí ìgbà tí wọ́n ti báyìí lórí pé wọ́n ní kábíyèsí fún ẹni pé tó bá jẹ́ olórí gbogbo àbámọ̀ pípẹ́ àkìtàn ni wọ́n èèyàn mélòó ni ìwé pírẹsidẹ́ntì wa Tinubu tì ní káwọn èèyàn máa lù ẹ̀wọ̀n ìbá ẹ̀ma báwọn yẹn ṣe ń gbẹnu sí bàbá Tinubu lára lójúmọ́ ni. àìmọye. olórí nìyẹn mú nǹkan tí àwọn kan fi ojú bàbá wọn ní ìsàrí ni ṣé bàbá onírùkẹ̀rẹ̀ tó wà ní Amẹ́ríkà tó jọ́ ọmọ Ọ̀yọ́ ṣé kò bú bàbá wọn ní ìsà sí ẹni kí bàbá sọ pé káwọn lọ máa lù ẹ̀dá náà kẹ́yìn wọn lu àwọn èèyàn kiri ẹjọ́ ìyá arákùnrin abẹ ẹ̀yìn ọ̀dọ̀nkùnrin ìlú Ọ̀yọ́ sọ fún àwọn tó ń ṣe tó ń gbìyànjú lẹ́yìn bàbá wa láàfin rẹ̀ kọ́ máa ba àwọn ọmọ Yorùbá lójú jẹ́ mọ́. because nǹkan tó ń ṣe yìí tẹ́ ẹ̀ bá tètè yà sọ fún ọ pé wọ́n stop ẹ̀ tó bá yá gan wọ́n yẹ máa lu àwọn ará ìlú Ọ̀yọ́ kó bá ti bá wọn ká àwọn ọmọ Ọ̀yọ́ gan wọ́n lé bẹ́ẹ̀ ẹnìkan sọ̀rọ̀ sọ́ba nígbà kan ọdún kódà gan wọ́n lè sọ pé bí akọ́ba tó joyè ní ẹnìkan ti sọ̀rọ̀ sọ́ba níbẹ̀ yá ẹgbẹ́ jáde ká wọ́n sọ wọ́n gbà bọ̀ báyìí tó bá yá díẹ̀ mẹ́lẹ́dẹ̀ wọn á wọ̀ bá. tí wọ́n bá dẹ̀ padà tó máa stop ẹ̀ ó máa padà kọ́ ẹ̀ jáde rẹ̀ bá kábíyèsí ọlọ́mọ yìí kan padà lu yan pálí kékeré náà táwọn pé yájá a máa pé kò tá a fi ṣe é táwọn tó fi nǹkan lu àkàtà àkókò nígbà yẹn kó náà tó lọ akẹ́kọ̀ọ́ kejì lọ́rùn kábíyèsí ò lè ràn wọ́n kábíyèsí ò mú kábíyèsí kọ́ ló ràn wọ́n ká má sọ àlọ́ bàbá lẹ́nu sẹ́yìn àbúrò bàbá wọn ká má jẹ. yá ọ̀rọ̀ lẹ́gbẹ́ lẹ́nu àkọ́dá ọ̀rọ̀ Àwíkoko tó ti ṣàlàyé bí ìṣẹ̀lẹ̀ yẹn ṣe ṣẹlẹ̀ ní ààfin bàbá wa Olókùta Fòkúta ọ̀rọ̀ lẹ́tọ́ wá gbọ́ lẹ́nu Adéọmọdé so Adéọmọdé ti give a normal advice so kò ní jẹ́ kí n lè sọ̀rọ̀ púpọ̀ ó ti pàrọ̀kọ̀ ọ̀rọ̀ sí bàbá wa Aláàfin Ọ̀yọ́ wọ́n ní láti kọ́ṣán àwọn ẹtọ́rẹ́jì wọn àwọn jàǹdùkú tó kó sẹ́yìn iṣẹ́ tí wọ́n rán wọn tí wọ́n ń jẹ́ bàbá mo gbàládùá fún yín ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ipò ọba yìí jíjẹ ni ẹ dẹ̀ máa jẹ́ pẹ́ lágbára Èdùmàrè ẹ máa gbó bí olúgbógbó ti ń gbó ẹ máa tọ́ ẹ máa fọwọ́ pa ẹ máa fèrè kiri jóbi ìròkẹ̀rẹ̀ á di òkìní mọ́ yín lọ́wọ́ ẹ máa ju àwọn bàbá yín lọ lórí àpèrè lágbára Èdùmàrè àmọ́ ẹ jọ̀ọ́ ẹ pe àwọn ọmọ ẹlẹ́yìn yín àwọn tó ń tẹ̀lé yín jáde ẹ pè wọ́n sákìyèsí torí mi mọ̀ pé iṣẹ́ tẹ́ ẹ̀ ràn wọ́n òun ni wọ́n ń jẹ́ èdè tá máa ń lò fún ìwà tí wọ́n hù yẹn èdè tá máa ń lò fún ni eye service àwọn tó bá ń ṣe eye service àwọn la máa ń pe owó èdè bẹ́ẹ̀ yẹn fún iṣẹ́ tẹ́ ẹ̀ bá rọyàn téèyàn jẹ́ ẹ mọ̀ táwọn olórin bá ń lọ ńgbà míì àwọn tó ń tẹ̀lé wọn lẹ́yìn ẹ̀ka máa dédé rí wọn tán fọyàn létí tán ná àwọn èèyàn olórin òde ràn wọ́n ṣe yẹn eye service ni wọ́n ń pè irú ẹ̀ náwọn tó ń tẹ̀lé yín òun ni wọ́n ń ṣe eye service ni ẹ jọ̀ọ́ ẹ bá wa kọ́ṣọ́ wọn nǹkan kò gbọ́dọ̀ ṣe Àwíkóńkó o nǹkan kò gbọ́dọ̀ ṣe àkàndá ọ̀rọ̀ Àwíkóńkó o nǹkan kò gbọ́dọ̀ ṣe o mi ò ní sọ jù báyìí lọ gbogbo ojú tó ń wò mí ẹ bá mi share fídíò yìí kẹ́lẹ́ bá mi subscribe sí Ẹlẹ́yẹlé Global TV mo tún padà bọ̀ ire o.